Al-Qur'an ó jẹ́ ìwé kan tó ń bá gbogbo àsìkò mu. Ohun ìkọ̀kọ̀ tí àwọn èèyàn tó lé ní bíi bílíọ̀nù gbámú tí wọ́n fi ń lo ìgbésí ayé wọn. Ó ń kọ́ èèyàn bí a ṣe lè gbé ayé wa. Síbẹ̀síbẹ̀ ó tún ní àwọn ìtàn tí a kò gbọ́ rí. Ó ní ẹwà tí a lè lo ìtumọ̀ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àdánwò ló wà lọ́wọ́ Ọlọ́run. Ká sọ̀rọ̀ ìfọkànbalẹ̀ àti àánú. Tó o bá máa borí àwọn ìdánwò yìí, wàá kojú ìjà. Nínú Qur'an, ọ̀rọ̀ ńlá tó wá láti inú aṣálẹ̀. Ó gbọ́ ohùn yẹn, ohùn náà sọ pé máa kà á. Pẹ̀lú ìkìlọ̀ lórí ìdájọ́ àti ìwà wa. Al-Qur'ani kò bẹ̀rù láti sọ ìjìyà tó wà fún àwọn ẹ̀dá nínú iná àjò òkú. Kí ni ọkàn ìwé alálùbáríkà yìí? Kí ni àṣírí Al-Qur'an? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Gbọ́ ọ̀rọ̀ tó lágbára jù nínú ìgbésí ayé ẹ̀dá. الحمد لله رب العالمين. Àwọn ni màláíkà tí wọ́n ń túkọ̀ ọ̀kan nínú ẹ̀sìn tó tètè gba ààyè. مالك يوم الدين. Eléyìí ni ọ̀rọ̀ tó ti wáyé ní nǹkan bíi 1400 years sẹ́yìn tí a sì ń gbọ́ ní oríṣiríṣi ohùn. Ó jẹ́ ọ̀rọ̀ ìwé mímọ́ Mùsùlùmí, Al-Qur'an. Mùsùlùmí gbàgbọ́ wípé Al-Qur'ani jẹ́ ọ̀rọ̀ tí Ọlọ́run fúnra rẹ̀ sọ fún òjíṣẹ́ rẹ̀ láì kò sí alágbàsọ. Kì í ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí òjíṣẹ́ rẹ̀ ó sọ tàbí ká ní ó jẹ́ ìtàn àwọn pàtàkì kan, ṣùgbọ́n ó jẹ́ ọ̀rọ̀ tí Ọlọ́run fúnra rẹ̀ fẹ́ sọ fún gbogbo ayé. Àwọn tí wọ́n kọ Qur'an ní èdè Arabic sọ pé a lè kà á sókè. Wọ́n sọ pé ọ̀rọ̀ inú rẹ̀ jẹ́ ọ̀rọ̀ tá a lè kà sókè. Pẹ̀lú ṣíṣe eléyìí, Mùsùlùmí gbàgbọ́ pé à ń bá Ọlọ́run sọ̀rọ̀ láìsí alágbàwí ni. Nígbà tí Qur'ani ti jẹ́ ohun tó ń ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, òun gan-an náà wá di ara Ọlọ́run. Nítorí èyí, tí ẹ bá wo àwọn ọ̀rọ̀ tó wà nínú ìwé yìí fúnra rẹ̀, ó ní àwọn ọ̀rọ̀ tí ẹ ò fi mọ̀ tàbí tí ẹ ò fi rí i pé ọ̀rọ̀ Ọlọ́run ni. Tí ẹ bá ń lọ nínú àwọn abala Al-Qur'an, ẹ ó rí wípé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà nínú Al-Qur'an tí ó tún wà nínú Bíbélì, tí méjèèjì sì ń sọ nípa Ọlọ́run alágbára, tí ìtàn inú àwọn méjèèjì sì ń ṣe déédéé. Ṣùgbọ́n ọ̀pọ̀ lórí Al-Qur'an gẹ́gẹ́ bí ìwé tí ó kún fún ìtàn. Àwọn ọ̀rọ̀ inú rẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó dára jù nínú ìwé tí Árábù ti ń kọ. Ọ̀rọ̀ tó dùn tí wọ́n kọ ní èdè wọn pẹ̀lú àkọsórí tó wà níbẹ̀. Wọ́n sì tò ó lọ́nà tó lè tètè yé èèyàn. Kò rí bí Bíbélì. Wọ́n tò ó dáadáa. Ó ní ọ̀nà 114 chapters tàbí ká pè ní súrà. Wọ́n tò ó léra wọn pẹ̀lú èyí tó kúrú jù tó wà níbẹ̀rẹ̀ pẹ̀lú èyí tó gùn jù ní ìparí rẹ̀. Ká sọ ní àpẹẹrẹ ìgbé ayé Muhammad, kò sì sọ ìtàn nípa ayé. Àwíjàre wà fún ìbẹ̀rẹ̀ ayé bí Ọlọ́run ṣe dá ayé, ṣùgbọ́n a kò lè rí kà ní ìbẹ̀rẹ̀ Quran, ṣùgbọ́n ó máa rí kà ní ibì kan láàrin rẹ̀. Ó jẹ́ ìwé tó ń kọ́ni bí a ṣe lè lo ìgbésí ayé wa, bí a ṣe lè ní ìrírí ayé àti irú ìtiraka téèyàn lè ní nínú ìlà èlò tí ogun ayé ń gbé báyàn. Àti ka ìtumọ̀ Al-Qur'an kìí ṣe ohun tó rọrùn. Kò sí ẹni tó ń ṣe ìjọba lé ẹnìkan lórí nínú ẹ̀sìn Islam. Kò sẹ́ni tí yóò sọ fún onígbàgbọ́ kan bí ó ṣe lè borí àdánwò. Ọ̀nà tí oníkálukú ń gbà mọ ọ̀rọ̀ náà ó yàtọ̀ síra wọn. Gẹ́gẹ́ bí Mùsùlùmí, ó ní láti gba ohun tí Kùránì sọ gbọ́. Àgbọ́yé ohun tí Kùránì sọ lè yàtọ̀ síra wọn. Gbogbo rẹ̀ ló wà lọ́wọ́ ọ̀rọ̀ tí oníkálukú gbọ́ látẹnu ẹni tí ó tú fún un.
àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ tí àwọn mùsùlùmí fi ń gbé ìgbésí ayé wọn lónìí tí a gbà ní ààyè kan lásìkò kan tí a fún àwọn kan. Òǹkà àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ nínú Quran ní nǹkan bíi ọdún 1400 years sẹ́yìn ní ọ̀kan nínú àwọn aṣálẹ̀ ilẹ̀ Lárúbáwá. Ilẹ̀ tó tẹ́ pẹrẹsẹ yìí jẹ́ ilé àwọn Bedouin tí ó sì jẹ́ ibi tí wọ́n tẹ̀dó sí. Àwọn ni ẹ̀dá kan tí àwọn mùsùlùmí ń pè ní Jahili aláìgbàgbọ́. Láàrin aṣálẹ̀ tí òkè yí ká ní gbogbo ọ̀nà ni ìlú Mẹ́kà wà tí ó jẹ́ ọ̀gangan ìlú kan tí òwò ṣíṣe àti ẹ̀sìn àwọn Arab ti ń gbilẹ̀ dáadáa. Mẹ́kà jẹ́ ibi àkójọpọ̀ àwọn ènìyàn tó lókun tí wọ́n jọ ń ṣe ẹ̀sìn irú kan náà. Ìròyìn tún sọ pé àwọn tí ìgbàgbọ́ wọn bára wọn mu wà níbẹ̀ tí wọ́n sì máa ń wọ́ra wọn káàkiri ilé náà. Kí Islam ó tó dé ní Mẹ́kà, àwọn ẹ̀sìn méjì kan ti wà níwájú, èyí ni Jew àti àwọn Christian. Àwọn tó ń ṣẹ̀sìn ní nǹkan bíi 6th century nílẹ̀ Arab jẹ́ àwọn tó nígbàgbọ́ nínú òòṣà wọn. Lọ́dọọdún ni wọ́n ń lọ sí Mẹ́kà láti lọ ṣẹ̀sìn ní Kaaba lójúbọ tí wọ́n ti máa ń bọ oríṣiríṣi òòṣà wọn. Wọ́n ní ìgbàgbọ́ nínú wíwá Ọlọ́run wọn, ṣùgbọ́n Ọlọ́run náà kì í ṣe Ọlọ́run gidi. Ọlọ́run tí wọ́n ń sìn nígbà náà dàbí ohun tí àwọn ẹ̀dá ń lò lójoojúmọ́. Àwọn ère yìí ni yóò jẹ́ agbẹnusọ wọn láàrin àwọn àti Ọlọ́run. Láàrin nǹkan bíi ìlàjì 6th century, 360 òrìṣà ni wọ́n ti kó sínú Kaaba. Wíwá ṣe ọdún òrìṣà lọ́dọọdún ní Kaaba ti wá fún àwọn ìran tó ń ṣàkóso ilé ńlá Kaaba ní àǹfààní àti dọlọ́rọ̀. Àwọn ìran Kùrẹ́ṣì. Àwọn tó ń wá yìí bí wọ́n bá ń wá, wọ́n máa san owó ọrẹ, wọ́n sì tún máa ń gba owó orí lọ́wọ́ wọn. Ó wá di òwò ńlá fún wọn. Àwọn ìran Kùrẹ́ṣì ti wá kó gbogbo ẹ̀mí wọn lérí ọrọ̀ tí wọ́n ń rí níbẹ̀. Àwọn alàgbà nínú ìran náà wọ́n ń lówó. Àwọn tó jẹ́ ará Mẹ́kà ń gbé nínú ìṣẹ́. Wàhálà kan wà tó ní í ṣe pẹ̀lú ara wọn nínú wọn lórí òfin ṣíṣe pé kí àwọn obìnrin ó máa mú owó ọrẹ wá, wọ́n sì ń da àwọn tálákà láàmú. Òwò ẹrú ṣíṣe jẹ́ ohun tó ń wáyé nílùú Mẹ́kà. Wọ́n ń sin ọmọbìnrin tí wọ́n bá ti bí wọn lóòyẹ̀ nítorí pé wọ́n rò pé wọn kò wúlò. Ìlú ńlá Mẹ́kà yìí náà ni wọ́n ti bí ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Muhammad ọmọ Abdullahi ní ọdún 570 AD. Ọmọkùnrin aláìní kan tí yóò dàgbà tí yóò wá di òjíṣẹ́ ẹ̀sìn ńlá kan lágbàáyé. Fún Mùsùlùmí, wọn kò faramọ́ kí a ya àwòrán kan tàbí kí a ya fọ́tò kan kí a pè é ní ti ànábì. Díẹ̀ la mọ̀ nípa ìbẹ̀rẹ̀ ayé Muhammad. Gbogbo nǹkan yìí ni ó wá tún wà tó sì ń ṣẹlẹ̀ lẹ́yìn 100 ọdún tó ti lọ tán. Ìròyìn sọ fún wa pé nígbà oyún Ànábì Muhammad ni bàbá rẹ̀ ti kú tí ìyá rẹ̀ sì padà kú nígbà tí ó wà ní ọmọ ọdún 6. Bí ó jẹ́ pé ànábì wà láyé, ó sì bá àwọn tó ń san owó ọrẹ. Bí ó ṣe jẹ́ pé ànábì wà nínú àwọn tó ń ṣèlú ní Mẹ́kà, ó wà nínú àwọn tí kò bá wọn dá sí ọ̀rọ̀ owó gbígbà nínú ìlú wọn. Ṣùgbọ́n Muhammad ní àtìlẹ́yìn ẹ̀gbọ́n bàbá rẹ̀. Nígbà tó pé ọmọ ọdún 25, ó ti di oníṣòwò ńlá. Ó jẹ́ olórí àwọn ọ̀pọ̀lọpọ̀ oníṣòwò kan. A mọ̀ Muhammad gẹ́gẹ́ bí èèyàn gidi. Ó ń ṣiṣẹ́ pẹ̀lú opó obìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Àdíjá. Ó gbà pé kí àwọn jọ máa ṣe òwò tí òun ṣe. Nígbà tó yá, Àdíjá sọ pé òun yóò fẹ́ ẹ. Gẹ́gẹ́ bí ìtàn Mùsùlùmí nípa ìgbésí ayé Muhammad, ó di olóríire, ó sì ṣe ìgbéyàwó aláyọ̀. Nígbẹ̀yìn, ó ń ṣe ìwádìí lórí ohun tó fa òṣì àti àìsí ìdájọ́ òdodo nínú ayé. Ó dàbí ẹni pé Muhammad jẹ́ ẹ̀dá kan tí ẹ̀sìn ń tì kiri, tí ó jẹ́ pé ní ẹ̀mí Ọlọ́run ti ń dìde lára rẹ̀. Muhammad ń bi ara rẹ̀ léèrè pé kí ló dé tí àwọn kan ń sin Ọlọ́run oríṣiríṣi tàbí Ọlọ́run púpọ̀. Òun gan ni àwọn ọ̀pọ̀ gbàgbọ́ pé ní ó wà nínú àwọn èèyàn kan nílẹ̀ Arabia tí wọ́n rí pé ohun tí kò dára ni òrìṣà tí wọ́n sìn, nítorí pé ẹbọ sísìn ni ọ̀pọ̀ ń ṣe ní Mẹ́kà lásìkò náà. Ká ṣẹbọ, ká bọ òrìṣà, ànábì sì máa ń jìnnà sí àwọn olóòṣà.
nínú ọ̀kan nínú àgbéyẹ̀wò rẹ̀ nínú ihò lẹ́yìn odi ìlú Mẹ́kà ni Muhammad ti rí ìran pé òun yóò rí ohun tí yóò yí ìtàn Mẹ́kà padà. Nínú ihò yẹn, gẹ́gẹ́ bí ìtàn mùsùlùmí, ọ̀rọ̀ Ọlọ́run yóò wá bá a tí yóò ràn án lọ́wọ́ láti mì ayé gẹ́gẹ́ bí àwa náà ṣe rí i lónìí. Ní ìgbà 5 lójoojúmọ́, gbogbo mùsùlùmí lágbàáyé ń kọjú sí ilé Ọlọ́run kan tí ó wà ní ilẹ̀ mímọ́ ní Mẹ́kà. Ní gbogbo àgbáyé lónìí, Saudi Arabia ni Kaaba wà. Ní nǹkan bíi 7th century AD, Mẹ́kà, ilẹ̀ mímọ́ àwọn mùsùlùmí, jẹ́ ilé òòṣà fún àwọn Arab. Ìlú náà sì wà lábẹ́ ìṣàkóso àwọn oníwà ìbàjẹ́. Ó ṣe wà nìyẹn àfìgbà tí Ọlọ́run fi ìwé mímọ́ kan kalẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Al-Qur'an. Gẹ́gẹ́ bí àṣà, ọkùnrin oníṣòwò kan tó tó ọmọ 40 ọdún torúkọ rẹ̀ ń jẹ́ Muhammad ọmọ Abdullahi, tóun nìkan wà nínú ihò lẹ́yìn odi ìlú Mẹ́kà láti lọ gbàdúrà nígbà tí ó rí bí àwọn ayé ṣe ń da àwọn èèyàn láàmú. A gbọ́ pé ní ọdún 610, lásìkò kan tí ó ń bá Ọlọ́run rẹ̀ sọ̀rọ̀ nínú ihò, Muhammad kàn wárìrì nítorí pé èèyàn kan ti wà lọ́dọ̀ òun. Lójijì, ọkàn rẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ̀n. Òkùn kan sì yí i ká. Ìjayà mú un. Ó dàbí ẹni pé ọwọ́ ńlá kan ti gbá a mú tó rún un mọ́lẹ̀. Nínú ọkàn rẹ̀ ni ó ti ń gbọ́ ọ̀rọ̀ kan tí ó sọ pé kàá kàá. Ó dúró, ó ń rò ó pẹ̀lú ìyàlẹ́nu wípé ó dàbí ẹni pé mò ń gbọ́ ohùn kan. Nígbà tí ó tó gbọ́ ohùn náà lẹ́ẹ̀kan sí i, ó sọ pé n kò ní nǹkan kan tí mo fẹ́ kà. Nǹkan tí a gbọ́ ni pé ohùn mọ̀láìkà Jibril ni. Al-Qur'an chapter 96 verse 1. Kàá ní orúkọ Ọlọ́run rẹ tó dá ènìyàn láti ibi ẹ̀jẹ̀ kíkì. Kàá nítorí pé Ọlọ́run rẹ jẹ́ aláàánú tó máa ń kọ́ ènìyàn pẹ̀lú kálámù, tó ń kọ́ ènìyàn ní ohun tí kò mọ̀. Eléyìí jẹ́ àsìkò pàtàkì nítorí pé Muhammad ti wà ní Medina láti ọdún 622. Ọ̀rọ̀ tí ó gbọ́ lọ́jọ́ kan ní ọdún 610 AD. Èyí ni ìgbà tí Islam ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀, ẹ̀sìn tó dé ọ̀dọ̀ àwọn Júù àti Christianity. Èyí ni ẹ̀sìn méjì tó ti wà tẹ́lẹ̀. Ó wá jẹ́ kí gbogbo ayé ó rí gbangba pé ẹ̀sìn ńlá ni ẹ̀sìn tó mú wá. Ó fi hàn wípé yóò rin ìrìn àjò tí yóò gùn, tí yóò sì le gidigidi, tó sì máa ní ogun nínú. Èyí sì ni ẹ̀sìn tí yóò sọ gbogbo àwọn Arab di ẹyọ kan. Yóò bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ará Mẹ́kà. Madina jìnnà nínú èrò rẹ̀, ó sì jìnnà sí Mẹ́kà, ìlú tí wọ́n ti bí ní ọdún 570. Ní Madina, Muhammad rí àwọn ìjọ tó gbárùkùtì bí oyin ṣe máa ń gbárùkùtì afárá. Ogun Badar ní ibi tí Muhammad ti rí ìjìnlẹ̀ ẹ̀yà tí ó jẹ́ ti Mẹ́kà. Òun ni ó jẹ́ ẹsẹ̀ àkọ́gbé nínú ìpolongo. Eléyìí sì tún jẹ́ ohun tó fọkàn rẹ̀ balẹ̀ pé àwọn ọ̀rọ̀ tí òun gbà láti ọ̀dọ̀ Ọlọ́run ti ń wá sí ìmúṣẹ. Nínú ojú ewé kan, Muhammad ọmọ Sirin sọ ìtàn bí ìrun pípè ṣe wáyé. Ó sọ wípé ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn Ànábì lálàá níbi tó ti rí tí àwọn Kírísítẹ́nì yí i ká pé kí òun pe àwọn ènìyàn kí wọ́n wá kírun.
ó tún rí àwọn ènìyàn kan tí wọ́n ń lùlù. Àwọn mùsùlùmí ṣe tán àti kírun láì gbọ́ ìpè yìí. Ó sọ pé lójú àlá òun náà bá gbé ìlù. Ó ní òun pàdé ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn ànábì lọ́nà tó sọ pé ibo lòun lọ. Ó ní òun fẹ́ lọ rí òjíṣẹ́ Ọlọ́run, kí n gbé ìlù mi fún un. Àwọn ìyókù dáhùn pé fún pípe ìrun tí yóò jẹ́ àǹfààní fún àwọn tó ń gbọ́. Bíi báwo, wọ́n á máa sọ Ọlọ́run ni ó tóbi jù, kò sí Ọlọ́run àfi Ọlọ́run. Ìrun bẹ̀rẹ̀, ìrun ti fẹ́ bẹ̀rẹ̀. Ó sọ wípé ó dára gan-an. Ó sáré lọ bá Ànábì Muhammad, ó sọ pé ó òjíṣẹ́ Ọlọ́run, nígbà tí mò ń bọ̀ níbí mo pàdé ẹnìkan tó ṣàlàyé bí a ṣe lè pe ènìyàn kírun. Ànábì wá sọ pé kó jẹ́ kí òun gbọ́. Ó sọ pé gòkè lọ kó lọ pe ìrun náà. Ó sì ṣe bẹ́ẹ̀, gbogbo àwọn ènìyàn sì wá láti wá kírun. Ọ̀rọ̀ yìí sì tẹ́ Ànábì lọ́rùn gidigidi. Bí a ṣe ń pe ìrun náà nìyí láti ìgbà náà, ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́. أشهد أن لا